دعوة ربانية Divine Call. الحمد لله الذي تفرد بأوصاف عظمته وكماله وتقدس بعز كبريائه وجلاله وتوحد بالخلق والإبداع فلا شريك له في أفعاله وعم كل مخلوق جزيل أفضاله ونواله وهو الذي شيد منار الدين وأعلامه وأظهر للخلق شرائعه وأحكامه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهد بذلك لنفسه في كتابه واستشهد على ذلك بالملائكة الأبرار وأولي العلم الراسخين الأخيار وأشهد أن نبينا وسيدنا وحبيبنا وإمامنا وقائدنا وقدوتنا ونور قلوبنا وشفيعنا إن شاء الله محمدا صلى الله عليه وسلم عبد الله ورسوله بعث الله رحمة للعالمين يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة اللهم صل وبارك عليه وعلى آله وصحبه وسلم أداكم فعلوه ìkẹ́ ọlọ́run wọ̀nà ọlọ́run kọmọ bá nẹ́bọ̀ Muhammad ọpẹ́ ni fọ́lọ́run lórí àwọn ìdẹ̀ra àwọn àánú rẹ̀ àwọn ìkẹ́ rẹ̀ àwọn oore tí kan jọkan tí wọ́n sì jẹ́ oore ńláńlá oore tí owó lè rà tọ́lọ́wọ́ bá tó yọ̀ǹda rẹ̀ fún wa gbogbo àwọn orí wọ̀nyí àdúpẹ́ rẹ̀ fọ́lọ̀ ọlọ́bọ́ṣà gba ọpẹ́ wa ọlọ́kọ́ gba ẹ̀yìn wa ìkẹ́ ọlọ́run ọlọ́run kò mọ́ bá nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti lágbà lẹ́ẹ̀kan sí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ohun tí a fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí òun náà ni ọ̀rọ̀ kan tí ó go viral somehow mo láǹfààní láti gbọ́ àwọn míì náà wọ́n lè láǹfààní rẹ̀ mo wá wo kí ni a lè rí nínú ẹ̀kọ́ kí la lè rí nínú òye ṣẹlẹ̀ mọ̀ wípé ẹni tí ó bá ṣe làákàyè òun náà lẹni tí ó lo tọ́lọ̀ fún ẹni tí ó bá lòye yóò wà nú ẹni tó lo tọ́lọ̀ fún tí ó máa wo tọ́lọ̀ fún níran tó kàn wọ níran gbogbo wa lọ́lọ́run fún làákàyè ṣùgbọ́n kìí ṣe gbogbo wa láfi ṣe làákàyè gbogbo wa lọ́lọ́run fún lóye ọlọ́mọdà wa lórí rú ṣùgbọ́n kìí ṣe gbogbo èèyàn ló ń lò ó ìkan nínú àwọn mọ̀nyàn ọ̀ṣàláìsí ọ̀nà ni General Muhammadu Buhari aláǹkúbá wa gbàgbọ́ rẹ̀ ẹ̀rí jíjáde láyé bàbá yìí mo wá rí nǹkan méjì ní
ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ó jẹ́ ìjà sí pé ó ju méjì lọ, ṣùgbọ́n tí mo fẹ́ wòye sí, tí mo fẹ́ ká wòye sí, òun náà ni nǹkan méjì. Alákọ̀ọ́kọ́, gbólóhùn tí wọ́n ń sọ tí a rí ẹ̀rí fún, mo wòye pé ká wòye sí. Gbólóhùn náà ni wípé wọ́n ní ìyàwó rẹ̀ onímọ̀un bá kú tán kóhun tọrọ àforíjì lọ́wọ́ Nigerians àbáwọn tó ń bá ṣẹ̀ kí wọ́n foríjì. Ẹlẹ́kejì, òun náà ni táwọn èèyàn ń sọ ẹni tí ó bu, ẹni tí ó ṣépè fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So káàbọ̀ méjèèjì. Alákọ̀ọ́kọ́, tó bá jẹ́ wípé lóòtọ́ ló sọ bẹ́ẹ̀, èyí wọn ò sí nínú Islam. Ṣùgbọ́n kò àrí òkodoro ọ̀rọ̀ náà, a kàn fẹ́ pàkíyèsí wa lórí ẹ̀. Ẹni tó ṣẹ̀ èèyàn tó wá ní bóun bá kú tán kí ìyàwó òun tọrọ àforíjì, ṣé mọ̀ pé ọ̀rọ̀ yóò lọ. Ẹni tí bá wọ́n ń bẹ lọ́wọ́lọ́wọ́ nísìnyí, kò wo kí lòun fẹ́ lò látara ọ̀rọ̀ yẹn, kí ni ó ṣe òun láǹfààní látara ọ̀rọ̀ yẹn. Kéèyàn tó kú láyé, òun ló ti yanjú ọ̀rọ̀ ara rẹ̀. Tó bá ti rí yàn, you have a case to answer. Tó bá fi rí yanjú kó fi lọ, you have a case to answer. Iṣẹ́ kékeré kọ́ ọ̀rọ̀ káṣò lórí wà sí ọ̀tọ̀ nìyàn, ẹrù ńláńlá ni. Bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣò lórí tí ó wà Jánnà, yóò kó wọn àtọ́lọ́, ó máa kó wọn àtọ́lọ́. So bọ̀ eléyìí tá a fẹ́ lò lónìí, òun ni wípé àwọn tó yẹ kó yanjú láàrin rẹ kẹ́mi ó tó bọ́, tó bá fi yanjú ẹ̀, wàhálà wà ó. Ànábì Muhammad sallallahu alaihi wasallam, ẹ dákun ẹ gbọ́ dáadáa. Then àwọn tí ń sọ̀rọ̀, tí wọ́n ń bèébú, tí wọ́n ń ṣépè, tó bá jẹ́ mùsùlùmí, àwọn ẹni mò ń bá sọ̀rọ̀. Àwọn èèyàn náà wọ́n jẹ gbèsè tí wọ́n san fún Muhammadu Buhari. General Muhammadu Buhari, gbogbo ẹ̀yin tẹ́ bú, gbogbo ẹ̀yin tẹ́ ṣépè fún, ó ti yé, Ọlọ́run ó balance equation. Ok, ọ̀rọ̀ tí mo sọ yìí kìí sọ̀rọ̀ ara mi. Gbogbo ẹ̀ tó bá pẹ̀rẹ̀ ní mùsùlùmí jẹ́ mọ̀ pé ta bá ti ní Ànábì sọ báyìí sallallahu alaihi wasallam, àbá ní Kùránì sọ báyìí, ṣe mọ̀ pé gbogbo ẹ̀ tó bá jẹ́ mùsùlùmí á nítọ̀, kò sọ̀rọ̀ mọ́. Mùsùlùmí è sọ̀rọ̀ kó kọ̀ máa forí sọ̀rọ̀, kó kọ̀ máa àwọn owó ló ń bá sọ̀rọ̀, àwọn mùsùlùmí ló ń bá sọ̀rọ̀, ó sọ pọ́lọ̀ sọ báyìí, ó sọ pé Ànábì Muhammad sọ báyìí sallallahu alaihi wasallam. Ànábì ní sallallahu alaihi wasallam, man kanat indahu madlamatun li akhihi min ardihi, gbogbo ẹnikẹ́ni tí nǹkan kan bá ń bẹ lọ́rùn rẹ̀ nínú ìjọmọlúàbí ọmọ ìyá rẹ̀ tó bàjẹ́, tó bá fi bà ìjọmọlúàbí ọmọ ìyá rẹ̀ jẹ́ in any way, aw min shay'in, àbí nǹkan kí nǹkan tó lè wà lọ́wọ́ rẹ̀ tó fi ṣàbòsí fún ẹnìkejì rẹ̀, falyatahallalhu minhu al-yawm,
tètè lọ bá kó tọrọ àforíjì qabla an la yakuna dinarun wala dirham kó tó di ọjọ́ tí ò ní sí owó kankan téèyàn ó fi tán ọ̀nà in kana lahu amalun salihun ukhidha minhu bi qadri madlamatihi ìwọ tó ṣàbòsí fún tó bá níṣẹ́ eré tó pọ̀ a gba iṣẹ́ eré ìyẹn níwọ̀n ìdíwọ̀n ohun tó ṣe fẹ́ nìyẹn wa in lam yakun lahu hasanat tí ó bá sí dáadáa lọ́wọ́ rẹ̀ tá lè fi dí ukhidha min sayyi'ati sahibihi a mú nínú aburú ẹni tó ṣàbòsí fún tí ó ṣe déédé tó ṣe fún fahumila alayhi a wà lẹ̀ mọ́ títí ẹ ẹjọ́ torí Ọlọ́run téèyàn bá gbádùn ẹ̀ṣẹ̀ tó gbádùn kó ṣàbòsí má retí àforíjì máa lọ sí fẹ́ retí àforíjì ẹ ma wá ní inna Allaha ghafurur rahim Ọlọ́run bọba tí foríjì ní ìforíjì tọ́lọ̀ ma ń foríjì yẹn á sọ sọ́dá yóò lè yé wa Ọlọ́run ìforíjì yẹn ní ha Ànábì Muhammad sallallahu alaihi wasallam rawahu al-Bukhari hadithi tí mo sọ yẹ ilé rawahu Tirmidhi hadithun hasanun sahih سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة قال وبين لو النبي محمد صلى الله عليه وسلم wọ́n kí ni tó lè gbé èyàn wà Janna kí ni tá lè ṣe tó yẹ pé òun ni tí ó gbé èyàn wà Janna jù mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹgbọ́n tá Nábì dáhùn sallallahu alaihi wasallam in tí ó gbé èyàn wà Janna jùlọ Ànábì ní nǹkan méjì ní taqwallah ìpáyọ̀ Ọlọ́run wa husnul khulqi àti wárí taqwallah ìtumọ̀ rẹ̀ tá a bá ti mọ̀ ẹ mọ̀ ìpé òun náà ni ìpáyọ̀ Ọlọ́run àti tú fún wa let me repeat myself ìbẹ̀rù Ọlọ́run ìpáyọ̀ Ọlọ́run tá a bá bẹ̀rù Ọlọ́run ẹni tá a bẹ̀rù lẹ́ni tá a mọ̀ pé agbára ń bẹ lọ́wọ́ rẹ̀ láti fìyà jẹ wá tágbára náà kọjá àlà kìí ṣagbára commissioners kìí ṣagbára minister kìí ṣagbára governor kìí ṣagbára president agbára Allahu khaliqu kulli shay ọba tó dá gbogbo nǹkan ọba tó lè fi ohun tó bá wùn fi jẹ ìyẹn ń yà ọba téèyàn ò lè bọ́ lọ́wọ́ ẹ̀ taqwallah àwọn tí ṣe wá sí rẹ̀ pọ̀ àwọn tí ń lò ló kéré ẹ wo social media káàkiri ẹ wo àwọn tí wọ́n láwọn àwọn àfáà láwọn al-ulama warathatul anbiya Ànábì ní ẹ̀ráwọn àfáà àwọn làrólé àwọn ni wọ́n jogún àwọn ànábì Ọlọ́run ṣé àwọn ànábì Ọlọ́run kò sí iṣẹ́ kan tó dáwà torí pé iṣẹ́ àwọn ànábì Ọlọ́run gbogbo iṣẹ́ yòókù ó tẹ̀lé ṣùgbọ́n kò lè sáwọn ànábì Ọlọ́run máa láfi ní káwọn àfáà ó máa bẹ sá àwọn eléyìí ṣe 100% kí ni wọ́n fi jọ àwọn ànábì Ọlọ́run gbogbo àwọn tá ń pèrè àwọn aláàfáà kí la fi jọ ànábì Ọlọ́run sí bí jẹ́ Buhari ṣe pàdé Ọlọ́run ní gbogbo wa náà pàdé Ọlọ́run afẹ́hun akọ̀wò àpìpíàwó wa su'ila an akthari ma yudkhilu an-nasa an-nar wọ́n tún wá bí Ànábì lérè pé kí ní ó gbé èyàn wọ náà jù Ànábì ní alfamu ẹnu gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn síbí Buhari ẹ̀ wọ́n ti ń kọ́lẹ̀ fún ẹ wọ́n á yọ síra wọn in tó bá jẹ́ in tí Buhari bá jẹ́ wọ́n gbà fún ẹ̀ in tó bá jẹ́ wọ́n gbà lọ́wọ́ wọn náà fún ọlọ́mọdé àgọ́ iṣẹ́ eré mélòó ló ṣe tó tún fi iṣẹ́ eré rẹ tó tún fi san gbèsè tó gbé jẹ́ kìyàmà abẹ́rò wípé àwàdà ni
tẹ́ bá wo ayé gẹ́gẹ́ bí wá sí mi pé tẹ́ bá wo ayé when you look at the complexities tẹ́ bá wo bọ́lọ̀ ṣe dá ayé àti bọ́lọ̀ ṣe ní kí gbogbo àwọn in tó dá ní sánmà ní ilẹ̀ ní omi ní atẹ́gùn ní igbó ní ọ̀dàn ní èèyàn láwọn ẹja àtàwọn ẹranko àtagbára omi àtagbára alẹ̀ tí fi gbérúgbìn jáde gbogbo eléyìí ti kọjá kéèyàn sọ pé ó ṣèṣì eléyìí ti kọjá kéèyàn sọ pé wọ́n ń ṣeré ọlọ́run ṣeré tọ́lọ̀ bá wá ní bí mo ṣe dá yìí ayé mi ń bọ̀ lẹ́yìn ayé yìí ṣe mọ̀ pé ó yẹ ká gbọ́ ọlọ́run ọba ẹ̀ gbọ́ pé èyí tó ti ẹ̀dá yìí ó gbọ́dọ̀ sọ nǹkan ká tó sọ pé rọ́nù àbẹ́ tí ò bá ní aráàánú ọlọ́run ọlọ́run sọ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ní a'udhu billahi minash shaitanir rajim Quran chapter 17 suratul Isra ayah 36 ayah yẹn ó gbajúmọ̀ ó ní wala taqfu ma laysa laka bihi ilmu in tí ó bá hàn sí ọ in tó bá máa ń pẹ́ mọ́ sọ ó inna sam'a orí tàbí gbọ́rọ̀ yìí wal basara àti tàbí rína wal fuada àtọ́kanwá tàbí rò kullun ulaika kana anhu mas'ula bó ti ló gbogbo rẹ̀ á bèèrè rẹ̀ lọ́wọ́ rẹ̀ gbogbo tó fẹ́nu ẹsọ wọ́n ti kọ́ gbogbo tó fojú wò tó sọ pé in tó bá wọn ẹlò lè wò gbogbo òkú yẹn wọ́n ti kọ́ gbogbo tó fọ́kàn rò tó wá padà ṣiṣẹ́ rẹ̀ wọ́n ti kọ́ àfi tó bá ṣiṣẹ́ rẹ̀ lókù tó sì sọ jáde ọlọ́run mojúkò tó bá pẹ́lú ọkàn rẹ̀ nìkan ló wà ọlọ́run sọ fún ànábì Muhammad suratul Nisa Quran chapter 4 verse 17-18 ọlọ́run ní innamat tawbatu ẹ̀rí kọ́lọ̀run ó forí jíyàn ala Allahi lilladhina ya'maluna su'a òun lẹni tó ṣe àìdá kan ẹgbọ́ ẹni tó ṣe àìdá kan so gbogbo ẹni tó bá ṣe àìdá tó fi lọ tí ò yanjú ẹ̀ kó má retí àforíjì gbogbo ẹni tó bá ṣe àìdá ẹgbọ́ ohun ẹlọ́wọ́wọ́ Quran chapter 4 verse 17-18 ọlọ́ni ẹ̀rí ká foríjì yàn ya'maluna su'a yóò máa jẹ́ni tó ṣe àìdá kan bi jahalatin with ignorance kò máa mọ̀ ṣe àìdá yẹn kò mọ̀ thumma yatubuna min qaribin wọ́n wá pè sákèèsí ó wá tètè túbá ẹni ìyẹn lọ́lọ́run fẹ́ ṣe kí ni lọ́lọ́run fẹ́ foríjì àmì wake up ẹ jẹ́ kí Islam yé wa ó ṣàìdá ó gbádùn rẹ̀ ó wá dé ní sí ó wá ń sọ pé ní wọ́n tún pè ọ sákèèsí ó tún gapá nígbà tó yí wọ́tọ̀ wá ní kó foríjì which kind of forgiveness is that ẹ jẹ́ ká bára sọ tọ́rọ̀ فَأُولَئِكَ يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ ọlọ́ni irú wọn láàforíjì وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا onímímọ̀ lọ́lọ́ ọ̀jọ̀gbọ́n ni áyà tí ó tẹ̀lé ó ní وَلَيْسَتِ التَّوْبَةُ ẹ̀rí àforíjì kò sí fún لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ ẹni tí ń ṣàwọn àìdá ó la ìlàhà ọlẹ́ni tí máa foríjìn ló ẹni tó ṣàìdá kan ó wá ṣe láìmọ̀ wọ́n wá pè sákèsí sẹ́mọ̀ pé gbogbo wa a máa ń jiyàn lórí aburú torí ẹ̀ máa fi sọ pé ṣé ìlú ilé dá mọ́ báyìí àwa ìmámù tẹ́ bá mọ́ ń tà ń dá sí lórí ọkọ àti ìyàwó ẹ̀mọ̀ wò pé tọ́kọ bá sọ̀rọ̀ yóò sọ ní sọ pé ìyàwó òun láláìdá tí ìyàwó bá máa sọ díẹ̀ yóò sọ wípé ní ọkọ òun láláìdá àwọn méjèèjì wọ́n sì dúró sórí wípé òun lòun láì ẹnìkan sì ló rọ́ọ̀gì ọjọ́ tí ìbìlísù náà bẹ níwájú Ọlọ́run jẹ́ wọ́n pé lọ́dọ̀ tí ẹ̀ náà olóhun right wọ́n dẹ̀ sọ mọ́lọ́run pé nínú
ẹ̀rẹ̀ ní kí n tẹríba fún Adam èmi jù lọ ẹni tó lẹ́rù kọ́ ló lẹ́rù ní ọba tó dá ẹ tó dọ̀wọ̀ ọjọ́ tọ́lọ́run ọba ṣe ìwọ ní àjẹ̀nú tó wá fi ọ́ sáàrin àwọn màláíkà sáwọn màláíkà ṣe wọ́n protect tọ́lọ́run bá wá ní tẹríba fún èèyàn ìwà àjẹ̀nú ṣé wọ́n tún gbọ́dọ̀ protest àbá yìí ọjọ́ tí àǹfààní bá fẹ́vọ̀ yín ẹ dákẹ́ ọjọ́ tó bá fẹ́vọ̀ ẹlòmí ẹ pariwo irú àwọn èèyàn wọlé ọlọ́ni wà laysati at-tawbatu lilladhina ya'maluna as-sayyi'ati hatta idha hadara ahadahumul mawt gbogbo ẹni tó ṣe àwọn àìdá kìí ṣe ọkàn kìí ṣe pé kò mọ̀ ó ṣe àwọn àìdá ohun kan ló jẹun nínú Ramadan àìdá kan ìgbà tó tún wá jẹun ẹlẹ́dẹ̀ ló jẹ ẹlẹ́dẹ̀ tó tún wá jẹ ó jì ní tí a mọ̀ pé sẹ̀yẹ́ àti nìyẹn aburú àwọn aburú kìí ṣe ọ̀kan mọ́ mo fi ṣàpèjúwe ní o Ọlọ́run ni àìdá àforíjì ò sí fẹ́ni tó máa ṣe àwọn ẹ̀ṣẹ̀ títí tó fi wá di wípé Ọlọ́run ni máa bọ̀ òun náà ti wá rí wípé kò sọ́nà àbáyọ mọ́ ó wá ní Ọlọ́run foríjì mí torí Ọlọ́run ò fi gba àforíjì ta ní Fìràánù padà sọ amantu billadhi amanat bihi banu Isra'il wa ana minal muslimin mo gbà ńgbà tó ń tẹ̀rí lọ ó ní mo gbà fún Ọlọ́run tí gbogbo ọmọ Bani Isra'ila gbà fún ìkàlẹ̀mí náà nínú mùsùlùmí Ọlọ́run ní rárá nígbà imanun ijbariyun imanun ikhtiyariyun ni mo ń béèrè lọ́wọ́ yín kẹjú ẹjì sẹ́ẹ̀lẹ̀ fún mi kìí ṣe tí nǹkan kan bá wá kọ̀mpẹ́ẹ̀lì أقول قولي هذا واستغفر الله لي ولكم توبوا إلى الله إن الله تواب رحيم الحمد لله رب العالمين وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم هذا هو فعله إكيالهم ولا لهم وبلغ محمد أرسل لهم in tí mo ń try láti sọ nínú khutbah wa yìí ò ní wípé ọ̀rọ̀ àwàdà ní kéèyàn wá rán èèyàn kan pé tí ń bá kú tán tọrọ àforíjì mo ti mú àdéfì wá gbogbo tí ń bá ń bẹ láàrin wa àtèèyàn tètè yanjú ẹ̀ ìjọmọlúàbí rẹ̀ ló bàjẹ́ ní tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀ nǹkan kan ló mú nínú nǹkan rẹ̀ ní dá padà fún kó tọrọ àforíjì yanjú ẹ̀ níbí kò sẹ́ni tó lè bẹ́ yanjú ẹ̀ àfiwọ́ tó o bá fi yanjú ẹ̀ tó o fi gapá ó parí o then àwọn aburú tà ń ṣe fúnra wa ẹ ṣe aburú wà á enjoy aburú wà wá ní kún forí jìn ẹni táà máa ń forí jìn o lẹni tó ṣàìdá aláìmọ̀ ńgbàtà pé sákèèsí ó tètè gbà kìí ṣẹni tí ìgbà tó kàn pẹ́ẹ̀lẹ̀ ẹ̀ láti gbà takbir ẹni tó pé ìgbà ló kàn pẹ́ẹ̀lẹ̀ ẹ̀ ló ẹ̀ṣẹ̀ wá dé lọ́wọ́ ní ẹforíjò tí wọ́n bá wá foríjì wọ́n ma wá fàáyà kan fún èèyàn kan ó dàbí pàtẹ́ èèyàn máa ń jalè tó wá padà mú tó wá ní kọ́ lọ pa ojú àánú wò lè fẹ́ ṣe pẹ̀lú yìí
ṣẹfẹ́ láàánú tó Ọlọ́run ọba tó dá wa ní gbogbo omi tọ́lọ́run ọba ti láàánú tí ò lo àánú àwọn ò gbọ́dọ̀ lo àánú ń bẹ̀ gbogbo omi tọ́lọ́run bá ti lo àánú gbogbo tó ní gbà kí wọ́n ṣe fún ẹ má ṣe fún yàn ẹ wò ó wò dáadáa má jẹ́ kó yẹ pé ọwọ́ rẹ ló lọ pọ̀ sí criticize gbogbo tó bá ṣe méjì ni kó tó ṣe kó sì tó sọ criticize lẹ́yìn ìgbà tó bá ṣe tán lẹ́yìn ìgbà tó bá sọ tán criticize kó tó ló dúó lé lórí ó wà bá bẹ́ẹ̀ kú torí bá bá fi dọ́hùn náà bá fi dá ọ lẹ́bi ó parí ògbó agídí tó ṣe láyé yẹn kò wúlò mọ́ so ẹ má jẹ́ ká tanra wa tó bá ti ṣàbúrú tó gbádùn àbúrú tó fara nìyàn tí gbà bá kọ̀mpẹ́ẹ̀lì ẹ tó bá dé wọ́n ní foríjì ọ̀ tó bá dẹ̀ foríjì ọ̀ wọ́n jẹ̀bi rẹ̀ o ṣebí wọ́n lo agídí ó fi ṣe aburú ó wá ní kó mójú kúrò ìgbà tó ní wọ́n mójú kúrò yẹn náà kìí ṣe pé o gbà nínú ọkàn rẹ ìgbà ló kọ̀mpẹ́ẹ̀lì òródodo gbogbo ìgbà tí wọ́n ń pè ẹ̀ sákèésí náà ó ti yé òun ságídí náà ní pé nínú orí òótọ́ ló wà orí òdodo náà ló wà tí gbà bá wá dé tó wá kọ̀mpẹ́ẹ̀lì ṣe ìgbà yẹn ló wá fẹ́ sọ pé wọ́n mójú kúrò nínú láìfí rẹ̀ ó jẹ́ criticize ẹ̀ so gbólóhùn yẹn tó ń lọ káàkiri yẹn kò lè jó òótọ́ náà bọ̀ǹdá fẹ́ mú jáde mẹ́ ní pé kò lè work ìwọ ló lè yanjú ọ̀rọ̀ rẹ̀ láàrin wa àtẹnitẹ́ bá jọ fa ọ̀rọ̀ kò yanjú ẹ̀ mọ́jọ́ pọ̀ sọ́wọ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní pé gbogbo tẹ́ bá sọ síyàn pátá pẹ̀lú ara yìí wọ́n kọ́ lẹ̀ fún ẹ o sọ lójú rẹ̀ o sọ lẹ́yìn rẹ̀ ó ti ní tí ó gbà lọ́wọ́ ẹ nígbàgbéjà kìyàmà ṣọ́ ara ẹ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم قوموا إلى صلاتكم يرحمكم الله